Ẹ káàbọ̀ sórí ìkànnì Òwérèké TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tí ẹ̀ ń wo ìkànnì yìí, ẹ jọ̀wọ́ ẹ bá mi like, ẹ bá mi subscribe. Lórí ìkànnì yìí à ń ṣàgbéyẹ̀wò lórí àwọn ẹ̀kọ́ àti àwọn àǹfààní èyí tí a lè rí lára àwọn ẹranko tí ó ń bá ènìyàn gbé, èyí tí àwọn ènìyàn gẹ́gẹ́ lè wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fún ìgbésí ayé wa kó ba lè rọrùn fún wa láti gbé. A ti sọ̀rọ̀ nípa ewúrẹ́, à ń sọ̀rọ̀ nípa àgùntàn. Àwọn ẹ̀kọ́ èyí tí a lè kọ́ lára àgùntàn. Ẹ̀kọ́ mìíràn tí a lè kọ́ lára àgùntàn ni ká má máa bẹ̀bẹ̀ fún ènìyàn láti dúró nínú ayé wa. Ṣé rí àgùntàn, wọn kì í dúró kí ẹnikẹ́ni máa lọ. Tó má ti rí ẹni tó yọ kúrò láàrin wọn, àwọn tó kù ń lọ nìyẹn, torí bí tó ń lọ gangan ló jọ wọ́n lógún jù. Kò ní sí ìjà, kò sì ní sí wàhálà. Wọn kì í bẹ ẹnikẹ́ni lára wọn pé kó dúró àbí kó má lọ. Bẹ́ẹ̀ náà ni àwa èèyàn. Ẹ má jẹ́ ká bẹ̀rù bí ẹnikẹ́ni fẹ́ kúrò nínú ayé wa, bóyá alẹ́ ni ta ti súnmọ́ jù, tó ti mọ gbogbo ìwọléwọ̀de wa, tó wá lóun fẹ́ lọ. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí wọ́n máa lọ. Ẹ má bẹ ẹnikẹ́ni kó dúró, nítorí pé ẹ ò mọ̀ bóyá ọ̀tá ni tó fojú hàn bí ọ̀rẹ́. Tó bá sọ pé òun fẹ́ kúrò nínú ayé yín, á jẹ́ pé ogun ti ṣẹ́ nìyẹn. Ọlọ́run fẹ́ mú ìrìn àjò yín tẹ̀síwájú kí ilẹ̀kùn ìbùkún kó ba lè ṣí. Ẹ má di ẹnikẹ́ni mọ́lẹ̀ o, pé ẹni yìí wúlò fún mi, ó ń bá mi ṣe lé, ó ń bá mi ṣe tọ̀hún. Tó bá lọ, báwo ni ìgbésí ayé mi fẹ́ rí? Tó bá ti lọ, ẹni tó máa tún rọrùn ju òun lọ, òun ni Ọlọ́run máa rán sí yín, òun ni Adẹ́dàá máa rán sí yín. Ẹ má di ẹnikẹ́ni mọ́lẹ̀, ẹ má bẹ ẹnikẹ́ni pé kó dúró sínú ayé yín. Ẹni tó bá fẹ́ lọ kó máa lọ, kí ẹ̀yin náà kẹ́ẹ̀dẹ̀ tẹ̀síwájú nínú ìrìn àjò ayé yín. Ẹ má jẹ́ kí ìyẹn fún yín ní ìfúnpá gíga tàbí kó wá dá àsàn àbí àárẹ̀ sí ara yín. Ẹnikẹ́ni tó bá fẹ́ kúrò nínú ìgbésí ayé yín, ẹ jẹ́ kó máa lọ pẹ̀lú ìrọ̀rùn. Ẹ má bẹ ẹnikẹ́ni láti dúró kí àlàáfíà kó ba lè jọba. Tó bá tún dìgbà míì, màá tún mú àwọn ẹ̀kọ́ míì èyí tá lè kọ́ lára àgùntàn, èyí tí ó lè ṣe ìwúlò fún ìgbé ayé wa, tó lè jẹ́ kí ìgbé ayé wa rọrùn láti gbé. Ẹ ṣé púpọ̀.